èyí tí mo kọ tẹ́lẹ̀ ogun gan arahmatul muhdat òun ni òní wà ní ẹ̀ ṣùgbọ́n ogun so mo dẹ̀ fẹ́ gba táìmù àwọn àgbàlagbà kílè kó máa jẹ́ tẹ̀rìbù fún Maulana al-Mukhtar ó jìnà. ya sayyiban tahya bika al-jadbahu sílágbá bá sọ pé sayyib al-matar hayyakumullah ya sayyidi Ali Baba tabari al-jadbahu àwọn àgàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ mo wá ní ya sayyiban tahya bika al-jadbahu huyyita mimman ramahu al-ahyahu. Bàbá jáde nísì àwọn tí wọ́n expect Ọlọ́run bá wọ́n sì ṣàánú wọn ẹ mọ̀ bá gẹ̀ ní wọ́n tẹ́lẹ̀ wọ́n sì dọ́lọ́mọ láyé lẹ́sẹ̀kẹsẹ̀ torí pé tọ́lọ́run bá ṣe ń tí yóò rò fún yàn àgẹ̀ ní lásìkò tí ò tí ì rí nígbà tó bá wá rí yẹn ó dọ́lọ́mọ. ya sayyiban tahya bikal jadbahu huyyita mimman ramahu al-ahyahu falbiru minka sajiyatun walakum alat min as-sawafil. فالبر منك سجية ولكم علت منها السوافل وانمحت ظلماه ما ضاع جودك يا سيدي ما ضاع جودك أيها المختار مرة يا زندى يعلو به صخر كذا الخنساء إن الكريم وإن تجاهل نفسه يا علي بابا إن الكريم وإن تجاهل نفسه يوم الفداء فإنه الإحياء إن الكريم وإن تجاهل نفسه يوم الفداء فإنه الإحياء إذا أنت مختار ونبلك أحمد إذ أنت مختار ونبلك أحمد وأمة لأحمد من له الإيحاء إذ أنت مختار ونبلك أحمد وأمة المختار وأحمد وأمة لأحمد من له الإيحاء أحسن الله إليكم يا سيدي. ما شاء الله بارك الله في مدادك يا ابن أمي الفردوسي. Ọlọ́run ní yóò bàjẹ́ láéláé Al-Firdausi bàbá ní orin kí ó lẹ́kọ̀ọ́ ọ̀nà lórin kí ó lé ju orin Yorùbá lọ àmọ́ orin Yorùbá náà máa ń ná lówó wọ́n ń ná orin kí ó ní owó bàbá ní wúlò ní rárá lọ́dọ̀ ti tèmi gbogbo bí wọ́n bá ti rí orin kí ó èmi ó máa wẹ́kọ̀mù ẹ̀ àti àtúrà àti Firdausi owó 50,000 sọ̀rọ̀ pé ẹ ṣètò ẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run kò ṣe dáadáa ṣé ká tọ́lá gbé masha Allah kò ní bàjẹ́ láéláé náà nísìnyí báyìí bàbá wa